àsìkò yìí ẹ̀yin aráalé orí móhùnmáwòrán Àwarawa TV náà lẹ́tí láǹfààní àti máa wò mí báyìí abala èrò aráàlú òun náà ní adédúró níbi tá ó ti máa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ará ìlú lórí bí àwọn àlùmọ́jìrì ṣe gba agbègbè kan àti ipa tí wọ́n ń kó ní agbègbè ẹ máa bá wa ká lọ. ẹ jẹ́ bá wa dárúkọ yín fáwọn aráalé. Orúkọ mi ni Saka Máfikúyọ̀mí. ẹ jọ sá à ń lọ káàkiri láti mọ èrò aráàlú pẹ̀lú bí àwọn àlùmọ́jìrì ti ṣe gba agbègbè yìí kan àti ipa tó ń kó ní agbègbè yìí. Wọ́n jẹ ẹ̀pọ̀ lọ́dọ̀ wa Mọ́kọ́lá ń bíbá yìí gan tó di ẹ̀sán dé pé gbogbo bíbá tẹ̀ ń wò ó sí àwọn náà ń yá àgbẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ tẹ bá dẹ̀ ṣe wo kọ́mpìnì tó ṣe bíbá yìí rí gan ṣe innovate gbogbo nù ọgbà gbogbo bẹ̀rẹ̀ náà ń yàgbẹ́ sí bó ti ibi tẹ́ dúró sí gan tẹ bá wẹ̀yìn yín sí ẹ máa rí so wọ́n dẹ̀ fún wọn níbi kan ní sábó ń bẹ̀ yẹn but wọ́n reviews wọn lọ síbẹ̀ so problem gan náà ń jẹ́ fáwọn gan táwọn bíbá yìí tó jẹ́ pé bíbá yìí làwọn ti ń ṣiṣẹ́ sometimes ní abẹ́rẹ́ nísinsìnyí ẹ máa wò wọn náà wà lọ́kàn yẹn wọ́n á yàgbẹ́ wọ́n á máa yàgbẹ́ sínú kinní ńbẹ̀ nílẹ̀ lẹ́ńbẹ̀ gbogbo everything so bọ̀tí nígbà tá àwọn ò lé wọn náà so ìjọba ò dẹ̀ tí ì rí tiwọn lò so ìjẹ́ bí nǹkan tí mo rí ṣá. ká sọ ọ́. ẹ jẹ́ bá wa dárúkọ yín fáwọn aráalé mà. èmi Mrs. Omíṣàndé lèmi lórúkọ mi. à ń lọ káàkiri láti mọ èrò aráàlú pẹ̀lú bí àwọn àlùmọ́jìrì ṣe gbàgbóró kan kí lè ròyìn mà. èrò wa ní pé tí ìjọba kó àwọn Haúsá yẹn kán kó wọn síbì kan kán máa tẹ́kẹ̀ àwọn ń bẹ̀ ìyẹn ló máa jẹ́ kí àlàáfíà gan wà ní ìlú ìmọ́tótó gan á túbọ̀ wà gbogbo àwọn àráǹdì gbogbo bẹ̀yẹn á neat kò ní sí ìdọ̀tí kankan torí ìgbà míì táwọn ìta bá ń pe àwọn ọmọ wọn àbí àwọn gan bá ṣe kíní wọn á kọ̀ dúró sẹ́gbẹ́ ibì kan wọn á tọ̀ síbẹ̀ ni gbogbo bẹ̀yẹn ó máa ń fa òórùn káàkiri ó jẹ́ kí àdúgbò àráǹdì kó máa rùn. ẹ káàsán sá. ẹ káàsán máa. ẹ jẹ́ bá wa dárúkọ yín fáwọn aráalé. Orúkọ mi ni Alhaji Rasheed Ajagbe. à ń lọ káàkiri láti mọ èrò aráàlú nípa àwọn àlùmọ́jìrì àti ipa tó ń kó lágbègbè pàápàá nínú ọjà. Oríṣiríṣi wọn ti pọ̀ jù nínú ọjà o oríṣi àlùmọ́jìrì ti pọ̀ jù gbogbo àwọn tí ń tọrọ owó omi ọgbẹ́sẹ̀ kan sókè omi ọgbẹ́sẹ̀ kan sísàlẹ̀ eléyìí tó jẹ́ pé ó lè ṣe àkóbá fún èèyàn gan àtijọ́ àti mú gan wọ́n èèyàn gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwọn gan tó wá kó sínú ọjà wọ́n sì ti pọ̀ jù kì í ṣe níwọ̀n àǹtá à ń rí lójúmọ́ kì í sọ̀rọ̀ bí 100 nínú ọjà wa yìí láwọn àlùmọ́jìrì bí wọ́n ṣe wà ó ti pọ̀ jù ní tíjọba bá lè ṣe fún wa tí wọ́n ó fi dínkù àwọn èèyàn tí wọ́n máa ń rajà gan ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní wọ́n máa ń dà wọ́n láàmú eléyìí ẹ fún wa nítorí Ọlọ́run ẹ fún wa nítorí Ọlọ́run ṣé gbogbo wa náà láwà jẹ́ bẹ́gàbẹ́gà àfi kọ́ Ọlọ́run ó ṣàánú wa àwa tá à ń tajà gan náà ní ìsìn àárérò ẹ wo bí látàárọ̀ tá a ti dúró ní ìsìn tẹ́ ẹ ti dọ́dọ̀ wa ààrẹ nìkan kó pé kí lẹ̀ ń ta ẹni tí ó sì rí ní tí ó ta ọ̀nà wo ni ó gbà rí owó tí ó fi bùn ẹni tí ń ṣàlùmọ́jìrì káàkiri tọ́wọ́ tiẹ̀ ṣe páàrù ni ẹrù ni kì bá dára omi àwọn oníkẹ̀kẹ́ wọ́n máa ti báírò wọ́n máa ṣe gbogbo ẹ̀ gbogbo ojú ọ̀nà wa ló dí kò sí car park gan pàápàá gbogbo ẹ̀ ti dí mọ́ra wọn torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ojú títì ni a máa wà ọ̀nà tíjọba bá lè gbà ràn wá lọ́wọ́ tí ó fi ṣe ohun àdínkù fún wa ó ti pọ̀. ẹ káàsán sá. ẹ káàsán mọ́. ẹ jẹ́ sẹ́yìn bá wa dárúkọ yín fáwọn aráalé. Orúkọ mi ni Mr. Jimoh Abidoye. à ń lọ káàkiri láti mọ èrò aráàlú lórí bí àwọn àlùmọ́jìrì ṣe gba agbègbè kan ni. ẹ ṣe àdúpẹ́ gan ni lórí ọ̀rọ̀ àwọn àlùmọ́jìrì yẹn wọ́n ti pọ̀ jù ní ọjà ìdébi pé wọ́n sá mọ ya ṣọ́ọ̀bù ya gbogbo èkì tó débi pé Ọlọ́run ní kó ṣàánú wa lórí wọn àlùmọ́jìrì ó ti pọ̀ ní ọjà yìí kódà àwọn kan tó jẹ́ àwọn ọmọ kan tó ṣe pé wọ́n ti gba ọjà yìí kankan báyìí tí wọ́n pọ̀ ní ọjà yìí débi pé tí wọ́n sì tún ní ọjà yìí kọ́lọ́run ṣàánú wa ni wọ́n ti pọ̀ jù ní ọjà yìí o àwọn ọmọ kan ò tiẹ̀ lọ lé rárá ti wọn inú ọjà ni wọ́n ń jókòó sí àwọn àlùmọ́jìrì tiẹ̀ ń lọ lé ṣùgbọ́n àwọn ọmọ wọn tiẹ̀ wà ní ọjà rẹpẹtẹ ni. ẹ káàsán sá. ẹ káàsán o. ẹ jẹ́ sẹ́yìn bá wa dárúkọ yín fáwọn aráalé. Orúkọ mi ni Moruf Azeez tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Mercy tí mo sì jẹ́ akọ̀wé ọjà Bọ́lá Ìgè market.
ẹ jọ̀ọ́ sà, à ń lọ káàkiri láti mọ èrò aráàlú lórí àwọn àlùmọ́jírì bó ṣe gba agbègbè kan ni. Lórí ọ̀rọ̀ àlùmọ́jírì ó yẹ kí ìjọba wá nǹkan ṣe sí o, torí wọ́n ti pọ̀ jù o, lọ́tùn lósì níwájú lẹ́yìn àlùmọ́jírì ni. Káti ẹ̀gbà àgbà wípé nílẹ̀ Yorùbá lójú àánú púpọ̀, àwọn àlùmọ́jírì ń wá, Yorùbá sì máa ń ṣe ìtọrẹ àánú, ṣùgbọ́n wọ́n ti pọ̀ jù. Ó yẹ kí ìjọba kan bá wa wá nǹkan kan ṣe sí, torí pé a rántí pé nígbà kan láyé gọ́vnà Akálà wọ́n kó àwọn àlùmọ́jírì wọ́n kó wọn lọ sí Jembe-1 road. Lásìkò yẹn gbogbo ìlú ó mọ́, àwọn àlùmọ́jírì ó pọ̀ mọ́, ẹni tó bá fẹ́ fún wọn ní nǹkan wọ́n máa ń lọ bá wọn ní Jembe-1 road ni, lẹ́yìn tí gbogbo ayé rí. Bọ̀ lásìkò yìí wọ́n ti wá pọ̀ jù, kíjọba kí wọ́n bá wa wá nǹkan ṣe sí. A fi àsìkò yìí rọ Excellency wa Ṣèyí Mákindé, Ọlọ́run bá yóò dúró tì wọ́n o, Ọlọ́run bá yóò kún wọn lọ́wọ́ o, Ọlọ́run bá yóò bá wọn ṣe o, kí wọ́n wá nǹkan ṣe sọ́rọ̀ àwọn àlùmọ́jírì yìí. Àbọ̀rẹ́ ẹ̀yin aráalé, òun lẹ ti gbọ́ yẹn. Oníkálùkù ti sọ bí èrò ọkàn wọn ti ṣe rí àti nǹkan tí wọ́n lérò nípa ọ̀rọ̀ àwọn àlùmọ́jírì yìí. A ó tún máa pàdé ní ìgbà míì lórí móhùnmáwòrán ìkànnì Àwarawa TV. Tóyìbát Bello làwà lórúkọ ti tèmi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá.